ṣé ẹ rí kì í ṣe gbogbo ìgbéyàwó iná ló nílò separation kéèyàn ó túká, kì í ṣe gbogbo rẹ̀, kì í sì ṣe gbogbo ìgbéyàwó náà ló nílò wípé kẹ́mi rẹ̀ ó bọ́ sínú rẹ̀. Sórí àwọn ìgbéyàwó kan wà tó jẹ́ wípé ìpínyà díẹ̀ lẹ́ra nílò. Bóyá wọ́n lọ rìnrìn àjò fẹ́rẹ́fẹ́ ni o, bóyá ọkọ rẹ ní ó rìnrìn àjò fẹ́rẹ́fẹ́ ni o. Nígbà tẹ́ bá lu ọdún kan ọdún méjì, so ti yé báyìí ní ìsìn, ẹ ti mọ iyì ara yín, ẹ sì wá padà, inú ilé yẹn yóò sì tún yóò mọ tùbà yóò mọ tùsẹ̀. Ìtorí ẹlẹ́rìí ẹlòmíì tó jẹ́ wípé nígbà tán bá bọ́n ọ sọ títí ẹ mọ́ ti ìfira yín lẹ̀, ẹ mọ́ fira yín lẹ̀ tó jẹ́ wípé wọ́n ó ṣe gàyà fúnra wọn fúngbà díẹ̀. Nígbà tó bá sì tún yá lẹ́rìí wípé àsán tiẹ̀ ti padà, ẹ wá rí wípé nígbà tán bá padà yẹn ìfẹ́ yẹn ò wá ní agbára gan, nítorí wípé ọkọ ti realize mistake ẹ̀, ìyàwó ti realize mistake rẹ̀, so ti yé báyìí ní ìsìn, wọ́n ti mọ iyì ara wọn. Ṣùgbọ́n tó o bá lọ dúró nínú ìgbéyàwó tó jẹ́ wípé ó yẹ kẹ́ ẹ ṣe gàyà fúnra lára yín, lọ wá dúró mo sáà fẹ́ kó work, ẹ̀mí rẹ lè bọ́ o. Irú àǹtí ní ìsìn tí mo ṣe fídíò wọn previously ṣẹ́rí pọ́lọ̀ ló yan, ẹ̀mí rẹ lè bọ́. Ṣùgbọ́n nígbà tó bá yẹ kẹ́ ẹ fúnra yín gáàpù díẹ̀, ẹ gbìyànjú láti fúnra yín, kì í ṣe pé ẹ kọra yín. Ṣé tí mò ń sọ ẹ ti understand báwọn? So that ìfẹ́ yìí ó lè fi padà, ìfẹ́ ó lè fi padà. Àmọ́ wá dúró ń bẹ lọ sí àforí àfọrùn ọ̀run rẹ̀ o. Lájìkẹ́rin iná, bá like, comment, share, dàbọ̀.